Gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire nílé lóko àti lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ọkọ tèmi ò yí padà o, Ìbíyẹmí Ìṣọ̀lá Ọláìtàn tí gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV show. Ọmọ káàrọ̀ oòjíire, gbogbo àwọn ọmọ Yorùbá tá a kó ọ̀rọ̀ Nnamdi Kanu, tá a kó ọ̀rọ̀ ẹ̀ dànù. Every Yoruba person supporting Fulani, you are setting up yourselves to become like the Hausa people. Remember when Hausa was supporting Fulani? We are Hausa Fulani, we are Hausa Fulani. Where are the Hausa people today? I ask you. Fulani have completely overwhelmed. Aṣọ ìpè ẹnu ẹ̀rún àbí? Aṣọ ìpè kọ̀ọ̀mọ̀ nǹkan tí ń sọ. À ń bú bí kò gbẹnu ẹ̀ dákẹ́. Kìnìkan. Nǹkan tó sì rí, òun ní sọ síta fún wa. Ó ń sọ fún wa wípé ká má gbára lé àwọn Fúlàní yìí, wọn è ṣe èèyàn burúkú ni wọ́n. Ọgbọ́n àti gbalẹ̀ lọ́wọ́ èèyàn ni wọ́n ń wá, gẹ́gẹ́ bí wọ́n fẹ́ràn wa. Nípasẹ̀ ẹ̀sìn náà ni wọ́n fi gbalẹ̀ Haúsá. Nípasẹ̀ ẹ̀sìn iná ni wọ́n fi gba ilẹ̀ Haúsá mọ́ àwọn Haúsá lọ́wọ́. Gẹ́gẹ́ bí àsọtílẹ̀ tí bàbá ńlá wọn tí wọ́n pè ní Usman Dan Fodio tó sọ fún wọn. Nnamdi Kanu ó wá pass message fún wa. Àwa gbọ́ message yẹn, a gbọ́ dáadáa bí akọtí ikún. Ẹ̀yin náà wo àgbà tó ti sọ̀rọ̀ yẹn, máa play video náà, àbúrò àbẹ̀tà gbọ́rọ̀ yẹn. Ẹ wo àtìgbà tó ti sọ̀rọ̀ yẹn. Ẹ wá wò, ṣé ọ̀rọ̀ yẹn tí kò mọ ṣẹ nísìnyí? Ṣé ń ṣe àbí kò ṣẹ? Ṣé ọ̀rọ̀ yẹn ṣe ń ṣe àbí kò ṣẹ báyìí? Ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká fojú lẹ̀ fáwọn Haúsá yìí o. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì o. Ẹ má jẹ́ ká dẹ àwọn ẹ̀dẹ̀ mọ́ o. Ẹ jẹ́ ká fojú ara wa tó ní báyìí o. Ká fojú ara wa tó ní báyìí o. Àwọn ìwọ̀n fẹ́ràn wa o. Ẹ ti mọ́ gbàgbé, ẹ jẹ́ ká dìde. Wá Nàìjíríà ò lè pè wá. Ẹ jẹ́ ká jà fún orílẹ̀-èdè tiwa gangan tí ọkàn wọn lè bá a balẹ̀. Bóò ni ẹni tó wà lórí Sókótó? Orí Sókótó ni ó lọ́ àmọ́ pàṣẹ fáwọn àtàwà nílẹ̀ Yorùbá. Sóbójú Musa, sáà ní ọba lẹ̀ wa ni? Sáà ní ìjòyè lẹ̀ wa ni? Sáà náà wọn gọ́ọ̀nà lẹ̀ wa ni? Tó jẹ́ pé ẹni tó wà ní Sókótó lọ́hùn, òun náà máa sọ nǹkan tá a fẹ́, yóò mọ̀ pàṣẹ pé nǹkan yẹn abọ́lọ̀ fẹ́ dandan. Tẹ́ ẹ̀ yí pé bára wọn bó lè bọ̀ ni àbí? Bára wọn bó lè bọ̀ ni? Bára wọn bọ́ ò lè bọ̀. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, gbogbo ẹ̀yin ọba wa, ẹ dìde. Àwọn pípù yìí, ẹ má wò wọ́n ràn o. Ẹ má jẹ́ ká wò wọ́n ràn o. Àwọn pípù yìí, ẹ má jẹ́ ká wò wọ́n ràn. Wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa ní o. Ogun jihadi ó ní Sultan of Sokoto ní lẹ́tà tó kọ sí wa o. Ogun jihadi ní lẹ́tà tí Sultan of Sokoto kọ fún wa o, tó kọ ránṣẹ́ sí wa o. Ẹ má jẹ́ ká wò ràn o. Ẹ má jẹ́ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ o. Ṣé àwọn ó ti ń pa wá tẹ́lẹ̀ láyé Buhari? Ó ti ń pa wá tẹ́lẹ̀ láyé Buhari. Tí ìbá ṣe ọlá Ọlọ́run, ọlá àwọn ọmọlẹ̀ tí wọ́n kó sí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ nínú tí wọ́n fi dìde. Òun lè wí bá Buhari. Sínà tí ó bá rí bẹ́ẹ̀ ni ó ní nǹkan tí Buhari fojú wa rí o nínú ìjọba ẹ̀ o. Àwọn alálẹ̀ Yorùbá ni ọ̀gbà fún o. Àwọn ni wọn ò gbà fún o. Sínà ó ní nǹkan tó wà lọ́kàn ẹ̀ o. Ó ní mísọ̀ tó bá wà o. Bí àwọn alálẹ̀ tó wá gbà fún yìí, ẹ̀yin ọba wa, ẹ̀yin náà ẹ má jẹ́ ká gbà fún Emir of Sokoto pẹ̀lú ìwà burúkú tí wọ́n pẹ̀lú lẹ́tà burúkú tó kọ ránṣẹ́ sí wa yìí o. Ẹ jẹ́ ká dìde o. Ṣé ẹ ti gbọ́? Èmi ọmọ yín ni o. Èmi lólùfẹ́ yín. Èmi àbúrò yín máa ń pàṣẹ mẹ́sẹ̀jì síta. Ẹ dákun, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin fáǹsì mi, tẹ́ bá kọ́ màá sọ fídíò yìí. Ẹ bá mi pín kọ́ lọ fáyà dáadáa. Mo bẹ̀ yín mọ ọ̀rọ̀ yín ni. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé gan ni. Every Yoruba person supporting Fulani, you are setting up yourself to become like the Hausa people. Remember when Hausa was supporting Fulani? We are Hausa Fulani, we are Hausa Fulani. Where are the Hausa people today? I ask you. Fulani have completely overwhelmed them. It's called emasculation. Completely emasculated them. The same thing is going to happen to you. Traitors, saboteurs in your midst, they will promise them heaven and earth. They will give them anything they ask for in order to ensure
that they get into you, they subjugate. Now they have left the Ilorin, having taken Ilorin and taken it to Sokoto. They now want to come into Oyo. They want to come into Ondo. Once they take over all those places, it's over for the Yorubaris. Over for you. By the time the Fulanis are done with you, believe you me, if you don't rise up now to fight for your freedom, by the time Fulanis are done with you, you'll be more useless than a Hausa peasant doing Babi Allah somewhere in Zaria. That is the future that awaits you. Now, our people must understand this very clearly, especially my Yoruba brothers and sisters. It is about time you stop supporting evil.